mọ́tò mi bàjẹ́ níjọ́ yẹn sílé ibẹ̀ yẹn jẹ́ ilé Elevant wọ́n pè ní Elevant ní Ifọ̀ iwájú ilé ẹ̀ gangan ni mọ́tò yẹn bàjẹ́ sí. So mo ṣàpọ̀ ọmọ kankan wá bá mi ṣe aṣáwà ń bẹ̀ di almost after 10 sí to 11 àárí nǹkan tó ń ṣe mo ṣàn bá mi ṣe wọ́n yẹn ń bọ̀ nìyẹn gbogbo táìmù yẹn dẹ̀ rí power yẹn ṣe wọ ọwọ́ ẹ̀ ní agbára yẹn pọ̀ gan. In fact mo ní láti sá lọ because mo mọ orí èèyàn tó jẹ́ wọ́n lè pa ọ̀tá wa ń bẹ̀ yẹn tí ó dẹ̀ dé sí traces. So mo ní láti sá lọ ìgbà tí mo wá padà wá wọ́n mú ọmọ mẹkáníìkì yẹn wọ́n mú yẹn bí sọ pé mi ti sá lọ kò sí nǹkan tó fẹ́ fi ṣe wọ́n ti mọ̀ pé ní máa tú àwọn fún wọ́n ṣàn parí wọ́n ṣàn wá mi kiri kìnnì kan olè ní wọ́n kìnnì kan àwọn ṣàn yọjú sí wọn pé ọmọ àdúgbò ni wá pé báyìí wọ́n ní láti mú wa lọ sílé kábíyèsí láti bẹ̀rẹ̀ yẹn lọ wọ́n gbé wa lọ sínú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ lọ́nà Ṣojóolú ẹni tó bá mọ̀ ṣé Ṣojóolú níbi ó ti pẹ́ náà bọ̀ sáìdì Ṣojóolú yẹn ló ṣe kọ̀lé sígbà yẹn kò ti kọ́ pálásì yẹn nínú àwọn àwòrán kan ṣàgbé wa lọ síbẹ̀ dá wa kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká ṣe kábíyèsí àwọn others kind rubbish life wọn ò rò rádà mo ṣàgbọ́ sí wọn lẹ́nu bọ́sá tí wọ́n lé ta wa wọ́n dẹ̀ máa fi hàn ṣe nǹkan tí ò ní tẹ́yàn lọ́rùn mo ṣàgbọ́ àwọn àgbàlagbà ṣàbà wa bẹ̀bẹ̀ lórí ń pàǹtún mọ́tò ṣe nìyẹn o láì ṣe pé mo wọlé onílé onítàlé ni mo wà sí ní ojú ọ̀nà mi ń ròdù ni o àwọn tó bá mọ̀ fọ́ dáadáa máa ti mọ ibi tí mò ń sọ yẹn lọ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn tán ẹni tó bá ń gbọ́rọ̀ yìí á mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ nínú fọ yẹn tó bá ní jẹ ọba gbátígbátí for the first time nínú ìlú olórí burúkú tó gbá etí wọn yẹn òun náà fi jẹ ọba gbátígbátí ìkan wà ń bẹ̀ tó ń ṣe pé tó ń sọ pé ṣé wọ̀jẹ́ balẹ̀ ni òun ló máa ń gbé eégún kó lè mọ̀ pé èmi mọ̀ òun dáadáa ọmọ eléégún ni nínú fámìlì Ọlábùlọ ni àwọn Ọlábùlọ yẹn gangan ni ọba tọ́ sí ṣé ń gbọ́ òun gangan kọ́ lọ́ba tọ́ sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn ẹni nígbà tó da Ifá àwọn tó bá mọ ìtàn yẹn dáadáa wọn máa sọ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ tó da Ifá ni ọba ní Ifá mú wọ́n pè ní Ẹ̀fá Ifá náà ní Ifá mú bọ̀ ẹni yóò lówó lọ́wọ́ bí sọ pé kò lówó lọ́wọ́ wọ́n ṣáà bára wọn fà wọ́n ṣáà gbé kó lọ́wọ́ ẹ̀ ó yá Ifá tí mo tún wá ń sọ fún yín ìjọ tó máa ṣe fún níwájú KS nínú fọ̀nbẹ́ níwájú KS máa nǹkan wà ń bẹ̀ yẹn ń ṣe ọlọ́pàá ìyàwó ẹ̀ǹta provision ń ta àwọn foodstuff ṣá máa yẹn ló gba ẹni tí mò ń sọ ilẹ̀ ìyẹn Ifá yìí wọ́n gbé sẹ́yìn boot àwọn tó ń mọ̀ sí iṣu yẹn máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí pé mo mọ̀ nǹkan tí mò ń sọ bóyá nísàlẹ̀ ẹbẹ̀ yẹn náà nísàlẹ̀ ẹbẹ̀ yẹn tá a bá tún rìn sísàlẹ̀ ẹbẹ̀ tó ń lọ Sówóré farm pásítọ̀ kan wà ń bẹ̀ yẹn máa yẹn ralẹ̀ sínú bí kòtò inú kòtò báyìí níbẹ̀ yẹn ọkọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n tún kọ́ ọkọ̀ ilé síbẹ̀ náà tó ń gbé so ó wá ralẹ̀ yẹn wọnú odò àtijọ́ tó wà ń bẹ̀ ó ní láti wá pé kò ń ṣe òun lónìí lẹ̀ yẹn sẹ́ ń pé àwọn fẹ́ gbalẹ̀ yẹn wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé lẹ́yìn ní nǹkan tó ń fowó òun rà lọ́wọ́ Lábùlọ family ẹ ti understand ó ní kò sí dókun bí tó ti ń bára wọn á gíṣà ó ṣàdé pé kán dọ̀bálẹ̀ fún kábíyèsí yẹn ni pásítọ̀ lòun ò lè dọ̀bálẹ̀ fún anybody pé lẹ́yìn Ọlọ́run tòun òun ò lè dọ̀bálẹ̀ fún anybody o wọ́n lu ẹni tí mò ń sọ wọ́n lù pa ràbọ̀ràbọ̀ yẹn ló pa máa yẹn ràbọ̀ràbọ̀ yẹn òun ló pa máa yẹn so àmú ìwà rí fídíò yẹn mọ̀ pé kò sẹ́ni tó lóun ò lè mú àṣẹ pé máa ṣe máa ṣiṣẹ́ báyìí fúnra rẹ̀ ló tún wá kámẹ́rà ló ṣe everything náà tún wá fi online ní nǹkan tí wọ́n ti ń bò ti pẹ́ in fact máa yẹn ti túnú ìlú yẹn mi lè tàn yín àwọn tó ti pa lápá sáyé wọ́n wà àwọn tó ti pa sọ́run wọ́n yà pa understand máa kan náà ń talẹ̀ mo ti gbàgbé orúkọ máa yẹn ṣáìdì tábà ti yà ní iwájú ilé ikú fi sílẹ̀ àwọn tó máa ń gbọ́rọ̀ yẹn máa mọ nǹkan tí mò ń sọ ìyànà ilé ikú fi sílẹ̀ a máa rìn lọ sísàlẹ̀ máa yẹn ṣe sọ̀fíọ̀ ìyá yín káàbì náà ń pè mo ti gbàgbé orúkọ máa yẹn wọ́n ti ralẹ̀ yẹn ti pẹ́ àti sọ̀fíọ̀ ẹ̀ mọ̀ pé tí sọ̀fíọ̀ bá ń ṣe á máa ralẹ̀ á máa fúnlẹ̀ wọ́n ti rà ti pẹ́ kí ló jọba fún ni ràbọ̀ràbọ̀ ẹ̀ ló pa ẹni tí mò ń sọ yìí náà wọ́n gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀ acres of land tí ò ń ṣe lẹ̀ kékeré wọ́n gba gbogbo lẹ̀ yẹn and wọ́n ń pariwo is police officer kìnìún kan is not police officer ó ṣàṣemáṣe ń di iṣẹ́ ọlọ́pàá náà fi lé dànù kò ń ṣe pé bóyá ó ṣe láṣeyọrí wọ́n lé ìgbà tí ò rí bí yí kan ìgbà kan mọ́ ló wá jẹ ọba gbogbo ètò ìjọba gan kò tí ì 40 nígbà tó jọba yẹn bí 30 something years ni tó bá ṣe 43 ní sin bóyá ṣe 43 ni ṣé do you understand 45 because mo ṣáà mọ̀ pé 30 something ló wà nígbà tó jẹ ọba yẹn kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ̀ tí mò ń sọ dáadáa nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣé rí tí wọn bá sóòótọ́ ọ̀rọ̀ àwọn tó tún sì máa pa ó sì pọ̀ ní ìlú yẹn o gọ̀ọ́sì tó bá fi lè padà dé tó tún bọ́ sínú orí ìpèrè yẹn mi lè tàn yín àwọn tó sì máa kú tún pọ̀ tó bá pa wọn physically wọn á pa wọn spiritual máa yẹn ya wèrè gan ẹ lè kọjá wájú ẹ kàn lè kọjá rẹ kàn kọjá báyìí kẹ má ṣe kábíyèsí tó bá fi lè rí sí yín pé wọn kọjá wájú ọba o ṣe kábíyèsí ẹ wá lọ ti ń ga kan ẹ má jẹ ń tàn yẹ ọba gbátígbátí ẹ má gba etí èèyàn yẹn pa ni ẹmẹni á fẹ́ bọ gbalẹ̀ onílẹ̀ mi lè sọ pé mo mọ ọmọ ẹ láti fi síbẹ̀ yẹn mi tẹ̀ lè tàn yín mi kì í parọ́ nǹkan tí mi mọ̀ ìgbà tó ti ń gbénu ìyàwó náà rí kí ni ìyàwó fẹ́ ṣe obìnrin wa fi bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn níbi tó ti jẹ tó ti ń mú ṣọ́ọ̀mà lè ba sòtọ́ ọ̀rọ̀ olójú obìnrin tó ń sòtọ́ ọ̀rọ̀ rẹ̀
wọ́n ti report wọ́n ti wọ́n ti ṣiṣẹ́ pa ó yà jí màá mo tún rántí nǹkan mi ì sí bẹ́ẹ̀ bọ̀ information yẹn right wọ́n pẹ́ nìyẹn ní Ọlábùlọ̀ gángan ní fọ́ ó ní hòtẹ́ẹ̀ ẹni tí mo sọ yìí ní hòtẹ́ẹ̀ ìgbà tó máa ṣe tiẹ̀ fún nọ́ọ̀mà àwọn sáìdì yẹn ló yẹ kán jọba ìyẹn náà àtẹnujẹ ló gbé dé ọ̀dọ̀ iná tí ń pe olórílé Sẹ́míù àtẹnujẹ ló gbé máa yẹn dọ́dọ̀ ẹ̀ gbà tó dọ́dọ̀ ẹ̀ wọ́n fi joyè Ọlọ́run ló mọ àwọn nǹkan tó ṣàṣẹlẹ̀ láàrin ara wọn àwọn méjèèjì àwọn ohun àti ẹ̀gbọ́n ẹ̀ which is Làtẹ́kù wọ́n wá tàn lọ sí hòtẹ́ẹ̀ tó rà wọ́n tàn yẹn Ọlábùlọ̀ yẹn lọ sótẹ́ẹ̀ yẹn tàn lọ sókè wọ́n dẹ̀ lù dáadáa wọ́n rí ọkàn ṣe sí o Olúọmọ wà ń lu o Olúọmọ ẹ̀ ṣáà mú Olúọmọ spíkà ẹ̀ ṣáà ń gbọ́ nọ́mà kò mọ ṣáà sọ̀rọ̀ yẹn lábàáràbá wọ́n gbé wọ́n ṣe gbogbo ẹ̀ kó ṣe náà ṣe ń gbé tó ń gbé jùlẹ̀ tó máa ná fún ní suspension Ọláńpẹ̀lẹ̀ bọ́ sójú táyé òun ló fi jẹ́ kí wàhálà yẹn pọ̀ lọ́rùn ẹ̀ ó ti yé yín àmọye nǹkan mi tó yẹ kí n sọ bọ̀ tí n bá sọ wọn á mọ̀ pé mi ni mò ń sọ̀rọ̀ torí ẹ̀mí ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ decide yẹn dáàmà Ọlọ́run tọ́lọ́n bá wà tọ́lọ́n wà kò ní padà sórí ìpìlẹ̀ yẹn because kò tọ́ sí. bẹ́ẹ̀ ni torí mi ò believe pé ó lè ṣiṣẹ́ mú gbé látọ̀dún tó ti ń bá gbogbo atrocity burúkú yẹn tó ti ń commit nǹkan burúkú bọ̀ mi believe pé Ọlọ́run lè mú because èmi ti believe pé yẹ kó Ọlọ́run ti mú tipẹ́ tó yẹ kó ti mú tipẹ́ oh my God wàhálà kò sí o mo ṣe gbàgbọ́ ní pé kò sẹ́ni tọ́lọ́run lè mú because fúnra rẹ̀ ló ní kó máa yà wọ́n ọ̀jẹ̀ ń ṣe ẹ̀ mọ́ yíyà tó ń yà wọ́n yẹn ẹni kan play ẹ̀ fún wọn bí ṣe ti rí mọ́ iṣẹ́ ayé ṣe ti rí gbogbo bragado ẹ̀ nǹkan tó ń fi bó ṣe máa ń ṣe gbogbo wọn nìyẹn ìfáyà tó bá gba fóònù ẹ̀gbọ́n tó tù wọ́n máa bá oríṣiríṣi nǹkan bẹ̀ gbogbo oríṣiríṣi atrocity ló máa wà lórí fóònù yẹn tó ti commit ṣe ká ẹmọ ilẹ̀ onílẹ̀ gbogbo ẹ̀hàn ni ìjọba tó ń sọ náà ọmọra wọn náà ìgbà tó jẹ́ ọ̀daràn náà fi ń jọba kọ́ ló ń ṣàánú yàn wọ́n máa rẹ́ni tó nọ́mà lẹ́hàn ní fi jọba so ó lọ́n ṣàṣàánú wa mo ń jókòó àdúrà látijọ́ tí mo ti rí kíní yẹn gbà Ọlọ́run jẹ́ kẹ́ni ẹ̀ padà dé tó bá tẹ̀ padà dé gan kò ní rọ́bà yẹn jẹ ẹ̀ tí you understand àánú ọ̀rọ̀ mi wà tá bá ti sọ̀rọ̀ ọ̀dọ̀ máa sọ̀rọ̀ yẹn fún mi ìlé sọ́síta tó yẹ kó máa ń dùn mí pé bí tá a ti ṣe kékeré tó yẹ kó máa dùn lọ ẹ̀kan náà báyìí ṣe ló dára pé àwọn tó wà nílùú yẹn dàbí bí apààyàn èèyàn gùn ní freedom wọn báyìí jọmọ nílùú tó wáyé pé mi sá lọ́jọ́ tí mo ní mọ́tò mi bàjẹ́ yẹn ni ọmọ jẹ́ ń tàn yìí wọn á pààyàn wọn á fi yàn gan ṣe o láwọn yẹn ọgbọ́n kankan oògùn tó lè ṣe ló ń lọ yìí pé oya afẹ́ ṣàjẹyàn pẹ̀lú àgídí bọ òṣàkiri inú abúlé gbéyàn kọjá àní oṣù orí kábíyèsí ní àwọn orientation táwọn bá yé àtijọ́ ń lò wá gbé wọ̀ ọmọ kékeré ẹ̀yin má jẹ́rú bàbá tó ń gbá etí ẹ̀yẹn tí bàbá yẹn jọmọdé ó yẹ jẹ́ kí n tún bọ́ọ̀sì brain yín ẹ̀yẹ́ kí n tún bọ́ọ̀sì brain yín ẹni bá ní mo parọ́ kó sọ kó wọn tẹ̀ lè sọ bẹ́ẹ̀ náà tẹ́ bá fẹ́ ṣe anything nínú fọ ní àdúgbò yẹn ẹ̀yẹ ẹ má fi picture ẹ̀ sí àní kan wá dàbẹ̀ ro ni kó jẹ́ small carnival lásán ẹ̀ ṣe kẹ́ni pé kẹ́ má fi orúkọ ẹ̀ sí tàbí kẹ́ ẹ̀ ọ̀nà ẹ̀ ṣàǹpẹ́ kó lè wà àwọn kan rádá yẹn imagine ṣé dandan ni kán pè é sí gbogbo bí ni ikú fi sílẹ̀ èyí tó ẹni wọ́n pè kan ní ikú fi sílẹ̀ baálẹ̀ ni èyí tó fi bá máa yẹn tó fi jọ fà bóyá tó bá ṣẹ́ rẹ̀ wọ́n ṣẹ́ rẹ̀ ni wọ́n pè kan ní Ọlábùlọ̀ bàbá yẹn ó ti jẹ baálẹ̀ rẹ̀ nínú abúlé òun lóye kó fi jẹ ọba yẹn ohun tó fojú ẹ̀rí máa yẹn náà kú sí ni ẹ̀mí tó ti lọ tó ti waste ẹ wo kò ṣeé sọ tán bọ̀ tọ́lọ́ bá wà lórí tẹ̀ lágbára inshallah tó bá dé torí mi ò lè gbàgbọ́ àwọn ṣubú sẹ́wọ̀n àwọn àwọn tó bá filẹ̀ kò yẹ kó jẹ́ kó di ọba yẹn mọ́ Ọlọ́run jẹ́ kó gbé síbẹ̀ yẹn mọ́ ṣiṣẹ́ iṣẹ́ abal tí ò tẹ̀lé lójú láyé dìbẹ̀ yẹn mọ́ kọ́fẹ́ lomi ìjẹ̀bẹ̀ yẹn kí ló yẹn lè tòrò kó lè tùbà because kò tòrò kankan àwọn èèyàn lè sọ̀rọ̀ síta ni tó bá gbọ́n lè lọ nílùú yẹn kọ́ lọ máa interview wọn pé kò sí nǹkan ẹ sọ̀rọ̀ nù yín in fact wàhálà kò ní dé mọ́ rárá kò tiẹ̀ ní dé mọ́ máa lọ máa sentence ẹ̀ pátápátá nítorí ó ti pọ̀ jù most náà dẹ̀ rí most náà kọ́ ló ń darí jiyàn ní ìjọba most ń gbà yẹn ọ̀la ń pé kò sí ní social media ni because èmi kò fẹ́ kan tẹ́lẹ̀ èmi sì mọ̀ pé ní ọdún tá a wà yìí ọdún correction ni ọdún ẹ̀san ni àlùkùrán gbogbo àwọn tó ń wà burúkú ọdún yìí lọ́dún wọn máa gbogbo wọn máa tú síta sáwọn èèyàn lọ́wọ́ tó dẹ̀ máa jẹ gbà wọn nínú ọdún yìí because ó ti ní àwọn èèyàn lára omi lè parọ́ fún yín o ẹlòmíì ó yà hòtẹ́ẹ̀lì tó ní nǹkan ló kó tẹ́ yẹn o hòtẹ́ẹ̀lì mò ń sọ fún yín yẹn ẹnìkan ló wá kọ tó wá àwọn náà lọ́ra náà talẹ̀ fún náà ṣe gbogbo ẹ̀ ló padà ra lẹ̀ bóyá ló wọ 20 million ló padà ra hòtẹ́ẹ̀lì yẹn bóyá ló wọ 20 million Ọlọ́run ló mẹ́ni tó tẹ́ niyẹn lọ́dún tó ń fi wo ibi tó fẹ́ dúró yẹn dédé ta ó ta gan ọ̀sán wẹ́ẹ̀tàn fún ìgbà òní ọ̀yà bébí òkú wà nbẹ yẹn ní ìtòsí ibẹ̀ yẹn náà ní bébí òkú wà tẹ́lẹ̀tìrẹ̀ náà ni òun ló ń gbowó bẹ̀ ẹ̀yin má jí wọn fún máa yẹn máa yóò fọ́nṣọ́ dáadáa bó ṣe ń fọ́nṣọ́ tẹ́lẹ̀ mọ́ ó ti wálẹ̀ but mú wá ibẹ̀ ò ní develop now understand mú wá láwọn tó yẹ kẹ́ ẹ welcome kẹ́ ẹ gbà wọn mọ́ra complain mélòó ló wà nù fọ yẹn láti gbà táwa ti gbọ́njú ibi tí complain wà lọ́nà ọ̀npẹ̀ bẹ̀rẹ̀ lọ́nà Ọ̀ṣọ́sùn Coca-Cola complain àdẹ bá ń bẹ̀ gbàdáwà wà ní kékeré wọn ti kó gbogbo túùsì lọ bẹ̀ lọ ti jí kó
ẹni tó tún máa wá padà dé bíbí okú tó yẹ kẹ́ tún wẹ́kàn kẹ́sì ẹ̀ tán bíi mẹ́wàá wọlé kìlù tí ẹ lè wá òkè ẹ ṣe yẹn ẹ máa ní wọn lára ní débi pé àwọn máa padà sọ̀rọ̀ ẹ̀dá àwọn fẹ́ sá lọ. so ẹ wo Ọlọ́run nǹkan tẹ́mi ṣáà rí sí ni pé kíjọba investigate dáadáa lórí ọ̀rọ̀ yẹn kán investigate gan lórí ẹ̀ kán lè mọ orí èèyàn táwọn fi jọba kò dẹ̀ nǹkan tó dẹ̀ cause gbogbo rádaràda yẹn àwọn olówó àná ọwọ́ àná ni tó cause ẹ̀ wọ́n á rí ẹni tó yẹ kán fi jọba wọn ò ní fi jọba astagfirullah àwọn bọ́ọ̀bà ọ̀bọ̀ táwọn bá kan jù sáà kan bú wọn olówó àná wọ́n bà nǹkan jẹ́ gan wọ́n bàjẹ́ títí dé abúlé wa mi ìfẹ́ dárúkọ abúlé wa wọ́n bàjẹ́ débẹ̀ lọ́wọ́n pé dèní ìlú wa náà rojú kò ráyè lórí àwọn olówó àwọn bàbá òṣì yẹn tó ti kú tó dé ìrọ̀rùn lé ni olówó àná olówó èní ló wà òkè olówó èní ìtọ́sẹ̀ fi jẹ yìí bàbá yẹn in fact wọ́n wà òkè Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀gùn kọ́lọ́mọ yẹn káwọn alábòsí náà tún tọwọ́ bọ̀ àwọn náà lórí o but ti àná yẹn èyí olówó àná yẹn very foolish man ó lè fọba 20 jẹ́ nù lókàn tó bá ti rówó nǹkan tó ń ṣe bàbá yẹn ti tán ó gbowó lọ́wọ́ fámìlì tèmi tó bá tọ́ sí ó dẹ̀ tún lọ gbowó lọ́wọ́ ẹlòmíì tó dẹ̀ tún fi tákù fámìlì mi di ní ìṣe àní fílẹ̀jì mi ò rojú kó ráyè nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́ yẹn gbà yẹn nìyẹn Ọbásanjọ́ náà àwọn náà po power torí ẹ mọ̀ pé connection of ìjọba ń sìn wọ́n ṣàṣe gbogbo ẹmọ ráwọn ṣe gbogbo ẹmọ ráwọn òun ló fi jọba pẹ̀lú oògùn pẹ̀lú kíní kó lówó lọ́wọ́ náà wọ́n dá gbogbo nǹkan tó ṣe fún gbà yẹn nìyà ẹ ti understand.